Audio yẹn ló jáde ọmọ Yorùbá tí ò ṣẹlẹ̀ rí ó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó lọ sí United Nations lánàá tí wọ́n lọ ṣe rally wípé kí ni ìròyìn ayọ̀ tí wọ́n gbọ́ láti ọ̀dọ̀ Òmìnira Yorùbá 2022. Ní ó kù díẹ̀ kí àwọn United Nations kan bẹ̀rẹ̀ ìpàdé, wọ́n pe màmá onítìrí o. Wọ́n ní lóòótọ́ a kàn fẹ́ rọra bẹ́ẹ̀ fún wa díẹ̀ ni o, torí ní òpin ọ̀sẹ̀ yìí bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́, a máa ṣe aṣọ lójú eégún fún yín. Lóòótọ́ ẹ̀ tí ní ìjọba yín tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ ètò, ṣùgbọ́n a ti recognize yín gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ní báyìí a fẹ́ kẹ́ wá bá wa kópa nínú ìpàdé àpérò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo láyọ̀ láti sọ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́nu wípé láti ọjọ́ 12, ọjọ́ 13 ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí, aṣojú wa wà nínú United Nations tí wọ́n jọ ń ṣe ìpàdé àpérò. Òmìnira Yorùbá 2022. Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé irọ́ ni ìyá onítìrí gbé dání. Ẹ béèrè lọ́wọ́ ológun lẹ́lẹ́ran wípé ṣé ó rí aṣojú wa ní United Nations lánàá àbí kò rí. Ẹ béèrè lọ́wọ́ accountant wọn ní YSGN àbí kí ló ń pè wípé ṣé ó rí aṣojú Òmìnira Yorùbá Nation 2022, Yorùbá Nation 2022, Ominira Yorùbá 2022 ní United Nations lánàá nígbà tí àwọn aṣojú wa ń jáde bọ̀ láti inú ilé lánàá àbí kò rí. Ó tán bí ó tán. Torí nìkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn làwọn kan ṣe ń pè mí títí di ọ̀sẹ̀ tó kọjá wípé irọ́ nìyá yìí ń pa, ó fẹ́ kó yín ṣìnà ni, irọ́ ló ń pa, olè ló fẹ́ fowó yìí jà, ẹ wá gbọ́ o, mo fẹ́ kẹ́ ẹ mú kinní kan kẹ́ ẹ dìmú lẹ́nu. Ǹjẹ́ ṣé a ṣe ìkéde ẹ̀ fún yín bí a fẹ́ lọ sí United Nations náà? Ṣé ẹ wá rí owó yín tẹ̀ ń dá sínú Òmìnira Yorùbá 2022 làwọn èèyàn wá fi àwọn kọ́ làwọn èèyàn wá fi wọ ọkọ̀ àti flight lọ sí United Nations náà? Owó yín ò tí ì dé 1 naira. 1 naira, 1 kọ́bọ̀ tó yọ létí, half kọ́bọ̀ tó yọ létí yọ nínú owó tẹ̀ ń dá sínú Òmìnira 2022 o. Ó sì wà bẹ́ẹ̀.